الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad. Nínú orígun ẹ̀sìn Islam ní al-imanu bil yawmil akhir ìlọ́wà, yẹn ni pé ká nígbàgbọ́ nípa ọjọ́ gbẹ̀ǹde alùkìyàmà. Tá bá ń sọ nípa ìnígbàgbọ́ nípa ọjọ́ gbẹ̀ǹde alùkìyàmà, oríṣiríṣi àwọn nǹkan ni ó ti kọ́kọ́ síwájú rẹ̀. Lára tí ó kọ́kọ́ síwájú òun náà ni pé ẹ̀dá ó kọ́kọ́ kú ná. Tá a bá wá kú tán, àwọn nǹkan wo ni ó máa wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tá a bá fi ayé lẹ̀? Eléyìí ni nǹkan tí a máa gbé yẹ̀wò lọ́jọ́ tòní. Lẹ́yìn tó ti di mímọ̀ fún gbogbo ẹ̀dá wípé a kú, tá a sì ráwọn ẹ̀rí lóníranran látinú alukuran lórí wípé kò sẹ́ni tí ó rà sílé ayé, kò sẹ́ni tí ó ju sílé ayé, gbogbo àyè pátá òun náà láàfin ilé ayé yìí láàfin sílẹ̀. Nínú Suratu Rahman, lẹ́yìn ìgbà tí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala tó sọ nípa àwọn ìkẹ́ àti ìdẹ̀ra rẹ̀ tó ṣe fọ́mọ ẹ̀dá ènìyàn lórí ilẹ̀, ntọ́lọ́hun wá fi pẹ̀kún ẹ̀ ní pé kullu man alayha fan wa yabqa wajhu rabbik dhul jalali wal ikram. Ọlọ́ni gbogbo ohun tí ń bẹ lórí ilẹ̀ pátá, ntí ó tán ni, ntí títán tí ó dé bá ni. Ọwọ́ ntí ó ṣẹ́kù òun náà Ọlọ́hun Ọba nìkan ṣoṣo, dhul jalali wal ikram, ọba tó ní títóbi jùlọ, ọba tó ní àpọ́nlé jùlọ, ọwọ́ Ọlọ́hun Ọba tí yóò máa ṣẹ́kù. Òjíṣẹ́ Ọlọ́hun Ọba sallallahu alayhi wa sallam, Ànábì ní akfiru dhikra hadimi ladhat almaut. Ànábì lẹ́yìn ọmọ ẹ̀dá ènìyàn, ní pàtàkì lọ ẹ̀yin tí ẹ jẹ́ mùsùlùmí, gbogbo ìgbà láàrin ìṣẹ́jú sí ìṣẹ́jú ẹ máa rántí ikú. Ẹ máa rántí tó ṣe pé ì máa ń sọ ọmọ tó ní bàbá dọ́mọ òrukàn, tí máa ń sọ ìyàwó dopó. Ànábì ní ẹ máa rántí rẹ̀ ní gbogbo ìgbà. Tá bá ń sọ nípa ìrántí ikú, yẹn ni pé ká pèsè lẹ̀, ká fi iṣẹ́ rẹ̀, ìwà rẹ̀, ẹ̀sìn rẹ̀, ká palẹ́sẹ̀ lẹ̀ di ọjọ́ ìgbéǹde àlùkìyámà. Lẹ́yìn tá a ti gbàgbọ́ pé a kú, yálà ayé àlùkùránì lọ́sọ́ ni àbádé ìfẹ́ ni, àwọn èèyàn ń kú níṣẹ́jú wa. Ẹni tó jẹ́gbẹ́ wa, ẹni tá a jùlọ, ẹni tá a tó bí, ẹni tó tó a bí, ẹni tó jọmọ wa, òbí wa, wọ́n jáde láyé. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá yóò ń lẹ́yìn ikú sàárè ni. Wọ́n lẹ́yìn tí ń bẹ lẹ́yìn ọ̀fà ọmọ tóbi, ó jòjé, ọ̀pọ̀ ó jòjé lọ. Bá a bá kú, a wọnú sàárè. Tá bá wọnú sàárè tá a sin òkú tán, lẹ́yìn tí a bá fi òkú sínú sàárè tán, tó bá pẹ̀yìn dà, táwọn èèyàn rẹ̀ tí wọ́n bá pẹ̀yìn dà tí ń lọ, àwọn màláíkà kan wà bá. Ìgbà náà wọ́n dẹ́mi padà sára òkú, yóò máa gbọ́ ìgbésẹ̀ wọn bí wọ́n ṣe ń lọlé, yóò máa gbọ́ dídún kókó bàtà wọn, yóò máa gbọ́. Wọ́n wá bi léèrè pé ǹjẹ́ ọmọ bí tó wà yìí? Yóò ní òye òun, ó ti jáde láyé o. Àwọn tí wọ́n wá sin ọ́, àwọn ní ń padà lé, ẹ̀rọ ẹsẹ̀ bàtà wọn ilé tó ń bọ̀. Ìgbà náà ni wọ́n wá bi léèrè nǹkan mẹ́ta. Yẹn ni pé lẹ́yìn ikú á wọnú sáré. Ǹjẹ́ ó wá tẹ̀lé sáré? Fitnatul qabr, fìtínátì nínú sáré. Ìdánwò tá a ṣe nínú sáré, ìdánwò tí wọ́n ṣe fún wa nínú sáré. Ọlọ́run ṣàánú wa jẹ́ a lè yege o. Nǹkan mẹ́ta péré òní wọ́n bèèrè lọ ẹ̀dá. Ìkíní man rabbuka, ta lọ́hùn ọba rẹ tó ṣẹ̀dá rẹ̀. Nǹkan lẹ́ẹ̀kejì ma dinuka, ẹ̀sìn wo ló gbélé ayé sìn, irú ẹ̀sìn wo ló sìn nígbà tó ń bẹ láyé. Nǹkan lẹ́ẹ̀kẹta man nabiyyuka, ta ni ànábì rẹ, tàbí kí ló ní sọ nípa ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Oríṣi mẹ́ta lẹ̀dọ́ wà pín sí. Ìkíní mùmínì, ìkejì àti kẹta mùnáfìkì àtẹnitọ́jẹ́ kèfèrí. Ẹni tí ìbá ti sẹlẹ́sì Islam kèfèrí ni. Al-kufru millatun wahida. Mùsùlùmí ó fèsì dáadáa, yóò ní Rabbi Allah, Ọlọ́run tẹ́ ń bí mi nípa rẹ̀, Ọlọ́run ni olúwa mi, ọba tó ṣẹ̀dá mi, ọba tí ń tọ́jú mi, ọba tí ń pèsè fún mi nínú ìkẹ́ àti ìdẹ̀ra rẹ̀. Ìsìláàmù lẹ̀sìn mi, Ànábì wa Muhammad òjíṣẹ́ Ọlọ́run ni tọ́lọ́run rán sí wa, ó sì jẹ́ iṣẹ́ pé mo nígbàgbọ́ pé ẹrú Ọlọ́run ni òjíṣẹ́ Ọlọ́run sì ni.
bó bá ti ń wí bá ń tán olùpèpè kan yóò wá pèpè sámà láti sámà pé òdodo ìlẹ́rù mi sọ. ntí ó wàá tẹ̀lé wọ́n tẹ́ ìtẹ́ fún láti lọ gbàlùjáde onídẹ̀ra ibi tí ojú ẹ̀ bá ríran dé ibẹ̀ gangan ní sàárè rẹ̀ ọ̀fẹ́ dé. nínú ayé alukoran yuthabbitu Allahu alladhina amanu bilqawli thabiti fil hayati dunya wa fil akhirah. ọlọ́run ní gbogbo ẹni tó bá jẹ́ onígbàgbọ́ òdodo pátá gbólóhùn la ilaha illallah gbólóhùn tó fẹsẹ̀ múlẹ̀ ni ọlọ́run ní yóò rí wí láyé nínú sáré yóò tún rí wí ọlọ́run jẹ́ àríwí ọlọ́run ṣàánú wa o. ṣùgbọ́n tí ẹ bá ṣe mùmínì kèfèrí tàbí mùnáfìkì irú ẹni báwọn kò ní rí àwọn gbólóhùn yìí kò ní rí wí. ma rabbuka ma dinuka man nabiyyuka kí ni tó ní sọ́n pa ànábì tálà níbi rẹ̀ ìmí ò ní ìmọ̀ nǹkan kan parẹ́ o ìdáwọn yẹn kan sáà ń wí nǹkan kan lèmi náà sáà ń wí wọ́n á máa sọ fún mi pé lẹ́kọ̀ọ́ ń pa ànábì ké nǹkan pa rẹ̀ sì bẹ̀rẹ̀ nípa rẹ̀ kó lè máa ń tẹ́ ẹ̀kọ́ máa wí tẹ́ ẹ̀kọ́ ìdíládé ọ̀kan nípa ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run ṣàánú wa irú ẹni báwọn wọn ọ̀kọ́ nà lódúrọ̀ gbogbo orí rẹ̀ gbogbo egun ara rẹ̀ pátápátá ni ó tù ká ibẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ ìyà tiẹ̀ tí èdè jọ́gbìn dàlù kìámù. akálàṣe nígbà bá fa fèrè ẹlẹ́ẹ̀kejì ìgbà yẹn wọ́n dáwọ́ ìyàdúró fún onítọ̀hún. nígbà bá wá fa fèrè pé kí gbogbo ẹ̀dá ó jí dìde ìyẹn fèrè ẹlẹ́ẹ̀kẹta lọ́jọ́ gbìn dàlù kìámù. ìgbà yẹn wọ́n máa sọ pé man ba'athana min marqadina hada àwọn tá a ti wà ní oorun tá à ń sùn dáadáa tálẹ́ńtọ́ wá jí wàhálẹ̀ tí òjò ká máa bá orin lọ tá a ti sinmi kó ń bí ìyà kèfèrí ó jìyà ní tí èdè jẹ́ gbogbo ìlùkìámà wọ́n sì ní kọ́ ọmọ kírun kọ́ ọmọ Joseph ọlọ́run oní ngbẹ̀mí rẹ bá balẹ̀ ọmọ kírun wà lẹ́ẹ̀mí ẹnìkan ò ní balẹ̀ táyì wọnú sáré táyì bọ́ lọ́wọ́ àwọn fìtínà mẹ́tẹ̀ẹ̀ta yìí. ntí ó wàá tẹ̀lé ikú tí ó tẹ̀lé pé wọ́n sin wá sínú sáré ntí ó tẹ̀lé fìtínà àti ìyanu sáré àti dẹ̀ra rẹ̀ ohun tí ó tẹ̀lé ni wípé ọlọ́run wàá gbé a dìde tó bá dijọ́ gbé ìlùkìámà lẹ́yìn gbígbé dìde ọlọ́run bá yóò kó àjọ. nínú suratu Zumar Allah subhanahu wa ta'ala ọlọ́run bá ń ṣe àlàyé eléyìí fún wa ọlọ́run ní wa nufikha fi sur wọ́n fọn fèrè sínú wo nígbà náà fasa'iqa man fi samawati wa man fil ard fèrè ẹlẹ́ẹ̀kejì nù gbogbo ẹni tí ń bẹ lórí ilẹ̀ pátá ìní ọ̀dà kú lọ́rán gbádà illa man sha Allah àfẹnutọ́lọ́ ń bá fẹ́ nìkan ìní ọ̀sẹ̀ kù thumma nufikha fi ukhra fa idha hum qiyamun yanzurun fèrè ẹlẹ́ẹ̀kẹta nù nígbà bá fa fèrè ẹlẹ́ẹ̀kẹta gbogbo ẹ̀dá pátá a máa wò kásùkásù ìbẹ̀rù jẹjẹ ọjọ́ ìgbéǹde àlùkìyámà yóò ti mú kálukú lẹ́mìí lọ́jọ́ tá a wí yìí ọlọ́run bá yóò sún oòrùn yóò sún má àtàrí ẹnì kọ̀ọ̀kan wa tí ò ní ju bí ọ̀pá tìró kan báyìí lọ a máa gún yọ̀bọ̀ àgún ọmọ kan bẹ́sẹ̀ rẹ bá ṣe tóbi tó bẹ́ẹ̀ ni àgún rẹ bẹ́ẹ̀ ni ó ṣe pọ̀ tó lọ́jọ́ tá a wí yìí lára àwọn tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú lẹ́yìn tọ́lọ́run bá jí adìde tán yóò kó àjọ sórí ilẹ̀ kan orí ilẹ̀ níbi tọ́lọ́run bá kó wa sí ibẹ̀ ni ó ti ṣe ìdájọ́ àkọ́kọ́ àwọn ìdájọ́ tí ó wà láàrin àwọn ewúrẹ́ àwọn dábàá síra wọn ni lẹ́yìn rẹ̀ wọ́n ó di yẹpẹ̀ òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam anábì sọ́nà hadith pé latu'adduna al-huquqa ila ahliha yawm al-qiyamah tó bá jẹ́ ògbìn al-qiyama ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tó gbẹ́sẹ̀ lé ọ̀ọ́dà padà tó bá jẹ́ ògbìn al-qiyama kódà hatta yuqada li shatil jalha min shatil qarna ẹran tí ò níwo lórí téè tó níwo lórí tó wò ó gbìnra tó sì sẹ́nígbò nígbà tí ń bẹ láyé òun náà gbẹ̀sán tẹ̀ tó bá jẹ́ ògbìn al-qiyama nígbà wọn bá gbẹ̀sán tán wọ́n wà di yẹ̀pẹ̀ níjọ́ náà kèfèrí ó máa sọ pé ya laytani kuntu turaba kí mi ní o sì dàbí ẹran kí mi ní o di yẹ̀pẹ̀ báwọn ewúrẹ́ sí ń di yẹ̀pẹ̀ lónìí kó tó dijọ́ náà ẹ̀jẹ̀ á múra sísẹ́ rí darapọ̀ mọ́ ẹlẹ́sìn Islam kó lè bá sórí lọ́jọ́ gbìndé àlùkìyámà nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú ìfòòró yóò ṣẹlẹ̀ lọ́jọ́ táwí a máa wẹ̀ tí ó sì pẹ̀ wá káàkiri fìtínà ọjọ́ táwí yóò lé pọ̀ àgbèrà ẹjẹ́ ló bá bàbá wa anabi Adam aleyhi salatu wa salam àbó ipẹ́ tóní òun ò ní í ṣe ọlọ́run ní má jẹ́ kí mo ti jẹ́ ìmọ̀ tó ju tèmi góòrì lọ́jọ́ tóní alọ̀dà anabi Nuh alayhi salatu wa salam èmi kẹ
tọ́lọ̀ ní má bèrè àwọn nǹkan kan lọ́hùn tí mo sì bèrè rẹ̀ bí a yóò fi bí nílé ní ìtì mà ẹ lọ sọ́dọ̀ anabi Ibrahim bá sì máa lọ́nu anabi Ibrahim ní à òun parọ́ nígbà tó ń bẹ́lẹ̀ ayé irọ́ kí ló sì pa torí àwọn òòṣà tó fẹ́ ṣe é sùtà wọn ní yá lọ ní ara mi ò yá kó lè bá a ṣe kó lè bá a fìyà jẹ àwọn òòṣà wọn kó lè bá a gé àwọn wẹ́lẹ́wẹ́lẹ́ ọwọ́ ọ̀rọ̀ tó pa nù wo iye irọ́ tí wọ́n ti pa lẹ́nu gbàtílẹ̀ má lónìí láàrin ọ̀sẹ̀ ìwé oríyẹ́ tó ti pa ọlọ́run sàn ẹnì kọ̀ọ̀kan wa lẹ́yìn ọ̀rẹ́ yìí láwàá lọ sọ́dọ̀ anábì wa Muhammad àádọ́dọ̀ Musa yóò ní òun pa nìkan bọ́rọ̀ tó ní òṣèré òun ọ̀mà anábì Isa ní ẹ̀yin tẹ́ ti pè lọ́lọ́run láyé ẹ̀yin tẹ́ ti pè lọ́mọ ọlọ́run láyé ìmọ̀ tọ́lọ́ ọba tí ó sọ fún mi ìmọ̀ bídàjọ́ tèmi kó ti rí lọ́jọ́ tó ní àwa lọ sọ́dọ̀ anábì wa Muhammad anábì wa nítọ̀ ánàlá èmi ní ṣìpẹ̀yìn lọ́jọ́ tó ní yọ̀ọ́ ìnáfíà aráka méjì ọlọ́run ní à oníyè sọjọ́ sẹ́mọ́ bèrè ń tọ́ ń bá ń fẹ́ lọ́dọ̀ lọ ṣípẹ́ òun ti tán láti ṣèpẹ́ fún ọ ọlọ́run ìgbà náà lọ́wọ́ àtó ṣe ìṣèdájọ́ láàrin gbogbo ẹ̀dá lọ́la tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ náà bákan náà ọlọ́run ó dẹ ògbẹ sí wa lọ́jọ́ gbẹ̀dẹ̀ àlùkìyámà ògbẹ máa gbẹ kálukú ṣùgbọ́n ń bá ń ṣe súnà ànábì wa Muhammad ẹ̀ ń bá ń tẹ̀lé ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam irúfẹ́ àwọn báwọn wọ́n lọ bùnmú níbi omi tí wọ́n ti mọ yìí gbogbo ẹ̀dá tó jẹ́ mùsùlùmí ni wọ́n fẹ́ lọ́ọ̀bẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá wọn máa já kúrò ń bẹ̀ ànábì máa ní àsáàbì àwọn tẹ́ ń já lẹ́yìn mi àwọn ọmọ lẹ́yìn mi ni wọ́n ní àsọ ọmọ rúùtù tí wọ́n ti pa lẹ́yìn rẹ̀ nígbà tí ó ti ṣẹlẹ̀ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyámà ó ní pé àgbà orí afárá àsàràtù àgbà kọjá kó tó dìgbà yẹn wọ́n ó ṣèṣe rọṣẹ́ gbogbo tó gbélé ayé ṣe pátá wọ́n wọ́n wá sí ìdájọ́ kálukú kàmá tẹ̀dí ìnà tó dáa ntí bí wọ́n bá ṣe wíkà òní wọ́n sì sáfọ̀ wákàmà tá àmàlù tó jíṣá bákan náà bàbá ṣe ṣiṣẹ́ òun náà láti gbàládà sí orí afárá àsàràtù ibẹ̀ látọ̀lọ̀ àlùjánnà afárá yìí ọwẹ́ bíi gàgà arún orí kan yàtọ̀ sí yọ̀ bíi kan yàtọ̀ sílẹ̀ yẹn ọwọ́ amú béèrè àwọn nǹkan bíi ẹlẹ́gùn àwọn tó lè gbé ní ṣubú ọ̀nbẹ̀ńbẹ̀ ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ẹni tí ó rè kọjá yóò rè kọjá ẹni tí ó kọjá bíi mọ̀nàmọ́ná ẹni tí ó kọjá bíi ẹṣin ẹni tí ó kọjá lórí rẹ̀ bíi kádìjúkàlà yóò máa bẹ ẹni tí ó ti bẹ̀ já sínú náà ọ̀nbẹ ẹni bá ti á rè kọjá yóò lọ sínú ọgbà àlùjánnà onídẹ̀ra ẹni tí ò bá rè kọjá yóò ti bẹ̀ bọ́ sínú iná ọlọ́run sí alọ́mọ àlùjánnà má ṣe wá ní ọmọ náà rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar subhanaka allahumma rabbana wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله آدي المدينة الله فيها نبينا الله آدي المدينة الله فيها نبينا الله